eléyìí tí mo mú wá fún wa ní òní yìí ó ní tí ọkùnrin bá ń bá obìnrin sùn ní ojúran. Tọkùnrin bá ń bá obìnrin sùn lójú àlá, nǹkan burúkú ni o, àfàlùlẹ̀ ni. Téèyàn bá wà níbi gíga, wọ́n á fàyàn wálẹ̀, iṣẹ́ ọwọ́ àwọn èèyàn ni. Tàbí kí obìnrin kó máa lálàá pé ọkùnrin ń bá òun sùn lójú oorun. Ojú kan náà ni ẹni yóò wà, yálà ọkùnrin ni àbí obìnrin àbí ẹni tó bá ń jẹun ní ojú oorun. Kódà ẹlòmíì ò jẹun lójú oorun, yóò tún máa ta yín, á ta yín dé ojú ayé yìí. Bẹ́ẹ̀ ni, ìfàlùlẹ̀ burúkú ni o. Ẹni tí ó bá ń rú ìpèníjà báyìí, ẹ jẹ́ ká gbìyànjú iṣẹ́ kékeré yìí. Bá mi gbìyànjú iṣẹ́ yìí, ẹ bá mi share ẹ̀, kí ẹ like. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Lágbàáyé ẹ̀ṣẹ̀ wò mí nígbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Hafiz Abolade, tí gbogbo yín mọ̀ sí ọmọ bàbá Arábìdé. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Ẹ káàbọ̀ sórí ètò yìí, ètò àṣírí ewé àti ìgbọ̀n bàbá wa. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni bí a ṣe lè tọ́jú ara wa fún ẹni tó bá ń jẹ oúnjẹ lójú oorun àbí ẹni tó bá ń bá obìnrin sùn ní ojú oorun. Kí wá ní nǹkan tí a máa wá? Ẹ dákun má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí. Mo bẹ̀ yín tí ẹ tí subscribe, bá mi subscribe, bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ fún mi ní ẹ̀bùn ní ọlọ́kan òjọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ fún mi ní ìmọ̀ràn. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ń share program yìí. Àkàndùn ò ní mú yín lọ́wọ́. Ojú tí ẹ wá fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá. Gbogbo ayé ò ní lù fún wa jó. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn product wa tí a ti ṣe òní, àgbo aleko, àgbo jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, afàtọ̀, flusher, èyíkéyìí àgbo tí ẹ bá fẹ́, ẹ bèrè fún. Ẹ pè mí sórí àwọn nọ́mbà mi 08039336675 tàbí 08053133142. Tẹ́ bá pè mí tí mi ò bá gbé, ó ṣeé ṣe kí n máa ṣe nǹkan lọ́wọ́. Ẹ fi mẹ́sẹ̀jì sórí àwọn WhatsApp nọ́mbà mi. Tí n bá ti ṣe nǹkan tí mo ṣe tán, màá ka mẹ́sẹ̀jì yín, màá dẹ̀ dá yín lóhùn. Ó ṣeé ṣe kí n pè yín padà, màá dá yín lóhùn. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Àgbo wà lẹ̀ fún àwọn obìnrin tí nǹkan oṣù wa náà ò ṣe dáadáa, bóyá ó ń rùn, àbó dúdú, àbí ó ń lami. Èyíkéyìí tí ẹ bá fẹ́, sọmọ́ròrò ní o, ẹ̀dà ní o, gbogbo tó bá ń ṣe obìnrin inú ara pátápátá tí ò jẹ́ kó obìnrin rọ́mọ bí, Ọlọ́run ń sọmọ o, èèyàn kọ́, àrùn òun làwa ń tọ́jú. Ọlọ́run ní dà wá láàmú. Wọ́n ń pe kinní kan ní ewé àmúrẹjú. Màá fi ewé yẹn hàn yín lójúmọ́ bá wòrán yín. Ẹ̀gún ni, ẹ̀gún àmúrẹjú. A wá já ewé ẹ̀gún yìí ẹyọ mẹ́ta, òní àjà. A já ewé ẹ̀gún yìí mọ́ ẹyọ mẹ́ta. Tó bá jẹ́ pé ọkùnrin ni wá ni, ẹyọ ewé mẹ́ta náà la máa já. Tá bá ń bá obìnrin sùn lójú oorun. Nǹkan burúkú ni kò dáa o. Àfàlùlẹ̀ ni. A já ewé ẹyọ mẹ́ta àti ẹyọ atare kan. Ẹyọ atare kan. Ewé àmúrẹjú ẹyọ mẹ́ta. Ewé àmúrẹjú ẹyọ mẹ́ta. Ẹyọ atare kan ṣoṣo. A wá lọ papọ̀. A fi sín gbẹ́rẹ́ síbi ìtàn wa báyìí. A fi sín gbẹ́rẹ́ sí ìtàn ẹyọ kan bí, ẹyọ kan ní bí báyìí. Tó jẹ́ pé obìnrin náà ni, ẹyọ kan náà ni, gbẹ́rẹ́ ẹyọ kan lápá ọ̀tún, gbẹ́rẹ́ ẹyọ kan ní apá òsì. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí àwọn product wa, àgbo jẹ̀díjẹ̀dí ni o, ìdákọ́lẹ̀ ni o, ìwọ ọkùnrin tí ò ń ṣẹ̀kan sùn lọ, àgbo ti wà ńlẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Ìwọ ọkùnrin tí okó rẹ̀ ò kí ń le dáadáa, àgbo wà ńlẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Jẹ̀díjẹ̀dí,
ìdákọ́lẹ̀, alẹ́, afàtọ̀, gbogbo ẹ̀ wà ńlẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Bíbò àṣírí, gbogbo ẹ̀ náà wà ńlẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Ọṣẹ ìṣẹ́gun ọ̀tá, àwọn náà ni ẹ̀ ń wò yìí. Ẹni tí ó bá nífẹ̀ẹ́ sí, ẹ lè pè mí sórí àwọn nọ́mbà mi 08039336675 tàbí 08053133142. Bí a ṣe máa ṣe nìyẹn. Ẹni tó bá máa ń jẹun lójú oorun, ẹni tó bá ń jẹun lójú oorun, kí nìkan tí a máa ṣe? Bá mi lọ wá adìyẹ àgbébọ̀ tó ti pamọ́ ní dáadáa. Ìwé tó wà nínú adìyẹ yẹn òun la nídìí. Á jó ìwé yẹn mọ́ odidi atare kan, òun ni á jó mọ́. Ṣé a ti jó? Ẹ jẹ́ ká lọ̀ kó kúnná. Á wá pò mọ́ ọṣẹ dúdú. Ìwé adìyẹ pẹ̀lú odidi atare kan yìí, á pò mọ́ ọṣẹ dúdú. Ṣé a ti pò mọ́ ọṣẹ dúdú? Bá ti wá pò mọ́ ọṣẹ dúdú, ẹ bá mi bu ọṣẹ dúdú yẹn díẹ̀, ẹ bù sínú òkè kan, ẹ wá bu omi sí i. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí, bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Bá ti wá bu ọṣẹ yẹn sínú ike, irú ike báyìí, láti bù síbẹ̀, á wá bu omi sí i. Alalẹ́ òun ni a máa mú ṣọ́ọ̀tì kan ní alẹ́ ká tó sùn. Òun ni a máa mú ṣọ́ọ̀tì kan ní alẹ́ kí a tó sùn. Òun ni a máa mú omi yìí. Ojú tí ẹ fi ń wò lójú náà ní fọ́ o. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní wọlé tọ̀ wá. Gbogbo ayé ò ní lù fún wa jó. Ẹ lè fẹ́ pè mí sórí àwọn nọ́mbà yìí 08053133142 08053133142 tàbí 08146616371. Ire o, ó di wọ̀ bí ọjọ́rọ̀. Bye bye.